tí o bá farabalẹ̀ dáadáa tó kẹ́kọ̀ọ́ wá dé lọ́jọ́ kan I'm very sure. láti máa kọ́ gbogbo ọkọ yìí. kò sí lè fojú hàn. bó ṣe wà yìí òun náà mọ̀ pé òun jẹ mí lówó ó rajà lọ́wọ́ mi ò sanwó. wo èyí máa gbowó mi lọ́wọ́ ẹ̀ ọ̀ kí n bú ẹ sí o. má dira owó ẹ̀ tó sanwó. olómọ tó ń ta ẹ bá ń bí o olómọ tó ń ta kiri o. jọ̀wọ́ madam kí lẹ́yìn tà fún tí ò sanwó. báwọn ò bá lè sọ nǹkan tó ń rà èmi àsọkò tèmi ń ta bẹ́ẹ̀ ṣé ń wò mí yìí hookup lèmi ṣe owó tí mo jẹ́ ń tà. bébí lọ́ọ̀yà ìwọ ló fi owó ẹ̀ wo nǹkan tó ń jẹ olóòlà ẹ̀kọ́ ok anyway ò dẹ̀ bẹ́ sanwó very good ẹ jọ èló ni ó jẹ yín. ṣé wo wẹ́rẹ́ bí lọ́ọ̀yà yìí kò yẹ tẹ̀ kọ́ mu o. will you keep quiet. 3 hours ó sì ń jà tí ó sì kọ́ mu bó ṣe wà ewu ọ̀rọ̀ lọ́wọ́ mi 20,000 naira ni mo jẹ́ máa gbó mi lé. I want problems always. èmi ni George ọ̀gá ẹ̀ ni mo jẹ́ mi ò ní 20,000 yẹn at the moment 2k yìí gbà ìwọ. torí pé ọ̀rẹ́ wa ń ta kò sọ́jà ni mo ṣe gba 2k yìí o ó mi ò ṣe 2,000 naira o. I know. Wait. Just a play. Play. Májìlá wọ́n bá ikú pa. máa lọ́kọ̀ bá rẹ̀ dà sọ̀hún tẹ́mi bá mọ̀ pé ọjà tẹ́mi máa rà tó yẹ kó padà di gbèsè sí mi lọ́rùn ṣé mi máa rà á ni. mo ti bẹ́ẹ̀ san gbèsè ẹ. olúwa mi ẹ ṣe jàre ṣẹ́rí mi tí ẹ mọ̀ pé máa wà kind báyẹn inú mi dẹ̀ dùn gan inú mi dùn gan. kí la wà fúnra fún. ẹ ṣe ẹ mọ̀ pé ìgbà tá à ń bọ̀ mo sọ fún yín pé ìyàwó mi fẹ́ bẹ̀rẹ̀ antenatal nítorí oyún ẹ̀ ti heavy owó tí ò sí lọ́wọ́ mi nìyẹn kó tí ì bẹ̀rẹ̀ antenatal láti jọjọ́ yìí so ẹ jọ owó tí mo béèrè lọ́wọ́ yín yẹn bóyá kẹ́ fún mi kí n lè tètè máa lọ lé báyìí torí ara ń fún mi bákan bákan. bébí lọ́ọ̀yà ara ń fún mi. owó tó béèrè yẹn tó kó fún mi tó fẹ́ gbà yẹn òun ni antenatal tó ń lọ yẹn antenatal yẹn ló ń lọ yẹn òun ló ń lọ yẹn. You think so you get wise? ìwọ wà bá mi nílé tí mo lọ mọ́ very stupid boy. olúwa mi ìwà àbàjẹ́ lè wù yí o tábàdẹ̀ wò dáadáa ẹsẹ̀ yín lèmi náà tọ̀ o.